sá sí, ṣùgbọ́n wọn ní sọ síta pé bó ṣe rí nì. Nílẹ̀ Yorùbá oògùn wà, oògùn wà nílẹ̀ Yorùbá, agbára sì ń bẹ nílẹ̀ Yorùbá. Ó kàn ṣe pé àtìgbà tó ti di pé tí àwa ọ̀dọ́ ọ̀sìn tá à ń fi oògùn ṣe ó yàtọ̀ sí nǹkan tí àwọn bàbá wa tán fi oògùn tán mọ̀ nípa tán gbọ́n, ó yàtọ̀ sí nǹkan táwọn ń fi ṣe. Àwọn ń fi oògùn ìjàngbara wọ́n fi ń gbara wọn lẹ̀ ní tí nǹkan bá le ni, ṣùgbọ́n àwọn tí ìsìn yìí a fi ń ṣera wa ní jàǹbá ní sẹ́rí pé ìyàtọ̀ wà ń bẹ. Ó ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ìjàngbara kó ṣọ̀wọ́n láàrin wa, kì í ṣe pé kò sí, ó wà dáadáa, ṣùgbọ́n ọ̀dọ̀ àwọn tó wà àti fi sílẹ̀ ó ń jẹ́ nǹkan ìbàlẹ́rù, ó ń jẹ́ nǹkan ìbàlẹ́rù. Èmi ń fi nǹkan ìjàngbara sílẹ̀, mi ì fẹ́ fi sílẹ̀ nítorí ìdí kan tàbí èkejì ni ìfẹ́ mú mi fi sílẹ̀. Iṣẹ́ kan wà ní ilẹ̀ Yorùbá, bàbá mi ló kọ́kọ́ sọ ìtàn bàbá kan fún mi. Ní bàbá yẹn wà ní Ọ̀tà Àwórì nígbà yẹn. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí bóyá ara 1940 àbí 1930 lọ̀rọ̀ tí mò ń sọ yìí máa jẹ́, tí bàbá ní ó ṣẹlẹ̀ nígbà yẹn. Bàbá mi ní bàbá yìí wọ́n ń pè ní Bákúdírù. Àwọn tó bá àwọn àgbàlagbà nígbà náà, ó ṣeéṣe kí àwọn náà sọ fún àwọn ọmọ wọn gẹ́gẹ́ bí èmi ṣe gbọ́. Wọ́n ń pè ní Bákúdírù. Ọdẹ ni bàbá máa ń sọ, wọ́n ń sọ òde ni bàbá yìí ń sọ ìlú nígbà náà. Yóò lóhùn Abákúdírù mọ́ ba lọ, òun Abákúdírù mọ́ ba lọ nígbà yẹn. Sẹ́yìn fáwọn bàbá káàkiri nígbà náà, tó jẹ́ pé bàbá yìí bí ìlú 3 àbí 4 nígbà náà. Ṣé mọ̀ pé ìlú ò tí ì tóbi lọ títí, ìlú ò tí ì tóbi nígbà náà, bí oríko ní gbogbo ẹ̀ ni wọ́n ń sọ, tó jẹ́ pé tán bá ṣílẹ̀kùn níbí wọ́n ní kó jáde kó wá mú nǹkan tó fẹ́ mú. Lásìkò kan náà tẹ́lómi bá tún ṣílẹ̀kùn níbòmí, wọ́n tún sọ fún tán kó jáde kó mú nǹkan tó fẹ́ mú, tó jẹ́ pé wọ́n lè sọ ara wọn di púpọ̀. Oògùn yìí wà nílẹ̀ Yorùbá. Ìkan wà táwọn fi èso rere tá a máa fi ṣe, tó jẹ́ pé iye èso rere hùn tá a bá kó àwọn nǹkan ẹ̀ mọ́ tán, iye kíní tó wà ńbẹ̀ tí ọ̀tá bá dé, iye ẹ̀ ni wọ́n ó rí èèyàn téèyàn ó dúró. Ara nǹkan ìbílẹ̀ ilẹ̀ Yorùbá ni o. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ pẹ̀kẹ́lù lónìí òun náà ni kíní kan tí wọ́n ń pè ní àgbéró. Ǹjẹ́ àgbéró tó dáa tó sì wà nílẹ̀ Yorùbá? Àgbéró ó pé oríṣiríṣi. Àgbéró kan wà tó jẹ́ pé gbéró lásán ni. Ìkan wà tá à ń pè ní àlùwá, tá a máa fi àjẹsí adìyẹ ṣe. Ìyẹn eléyìí tí mo fẹ́ mẹ́nubà lónìí àgbéró ni. Àgbéró ni ó wúlò púpọ̀, torí pé wọ́n lóògùn ló lọ́jọ́ kan àpọ́njú, orí ẹni ló lọ́jọ́ gbogbo. Ọjọ́ kan àpọ́njú kò sẹ́ni tó mọ̀ ọ́. Pàápàá jùlọ àwa tá a bá járe ìrìn àjò, tàbí àwa tá a wà ní àwọn ìlú tó ṣe pé ó lágbára tán lè yọ nǹkan at any time, tán lè ṣe nǹkan lójúkorojú. Ó dáa púpọ̀. Ní Nàìjíríà wa yìí náà ó dáa o, torí pé ìdí ni pé k'Ọlọ́run kó ṣàánú, ààbò Ọlọ́run kò ní kúrò lórí gbogbo wa. Ṣùgbọ́n ọmọ Yorùbá náà gbọ́dọ̀ gbìyànjú, pàápàá jùlọ ẹni bá ti ń wò pé òun ti ní tó ti ní, a ó gbọ́dọ̀ múra sí rẹ̀. Ẹ wo ìgbà tí àsìkò kan tán ní àwọn ọba kan tán pa ọba kan tí kan sá lọ. Èyí tó sá lọ ṣé lásán ló lọ lójú ìbọn ni? Ṣé bí wọ́n fìbọn tì lẹ́yìn bó ṣe ń lọ, tí ìbọn ń dún tẹ̀lé lẹ́yìn bí ṣe ń lọ? Ọlọ́run ò dẹ̀ jẹ́ kí wọ́n rí mú. Mọ̀já mọ̀sá làá máa akíkanjú lójú ogun. Tí o bá múra dáadáa, tí o kún tó jẹun yóò kù díẹ̀ kẹ́yìn pọ́n dórí ni kò ní dórí. Yóò kù díẹ̀ kí yẹ̀rọ̀sùn dósùn ni kò ní dósùn.
Ọlọ́run ò ní padà lẹ́yìn wa. Tí mo fẹ́ jẹ́ ká sọ̀rọ̀ lórí lónìí òun náà ni àgbéró. Àgbéró ìbáwo là ṣe é ṣe nílẹ̀ Yorùbá, ẹ má bínú, ó ní nǹkan tí mo tọrọ àforíjì fún. A wá ọwọ́ òsì ikún, ọwọ́ òsì ẹran ikún, ọwọ́ òsì òkété, ọwọ́ òsì ẹran ìkì, sẹ́mọ̀nà tó ń pè ní ìkì, ọwọ́ òsì ewùrà tó dálẹ̀, pákùn dájì tó dà sílẹ̀, àti a wá jó. Tá bá jó kinní ìtàn, a mú òwe ètùtù, a ṣe òwe ètùtù báyìí, a bù kinní sí, a wá wá ìgbà ẹ̀kẹrẹ tán fi ń gun ọ̀pẹ wọn, a gé díẹ̀ ńbẹ̀ tó lè ká ọwọ́ wa, sẹ́mọ̀ ìgbà a wá ṣe báyìí, a wá wé. Tá bá wé tán a tún wá mú awọ ọkún, a fi parí ẹ̀, a wá rán lẹ́nu pa, ṣe pé yóò ṣe é kì bọ ọwọ́ báyìí. Iṣẹ́ ńlá ni o. Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá kò sẹ́ni tí ò mọ nǹkan tí àgbéró ń ṣiṣẹ́ fún. Ẹni tó bá lo ọ̀tọ̀ ní àlùhá, ọ̀tọ̀ làgbéró. Àgbéró leléyìí, àlùhá ni ẹni tó bá fẹ́ lùyàn báyìí tàbí fẹ́ ṣe sáyàn ní nǹkan, ọwọ́ ẹ̀ ó há. Ó yàtọ̀ sí àgbéró. Àgbéró máa dúró báyìí, ṣùgbọ́n àlùhá láàrin ìṣẹ́jú 5 yóò ti fẹ́ kú torí pé ọwọ́ ẹ̀ ó ti fẹ́ kán dànù. Bí ìgbà tí igun tó há tí ò ṣe é gbé mọ́, bẹ́ẹ̀ ni ó ṣe ń tọ̀hún tó yẹ pé láàrin ìṣẹ́jú 5 yóò ti máa làágùn, tí ó ti máa bẹ̀bẹ̀, tí ó ti máa sun ẹkún gidi. Àlùhánù. Àgbéró yóò dúró báyìí ní tiẹ̀. Ọlọ́run Elédùmarè kò ní padà lẹ́yìn wa tó ń bẹ nílẹ̀ Yorùbá o. Àgbéró tí mo ra mẹ́nubà tí mo fi sílẹ̀, àgbéró tó dájú, tested and confirmed. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ, àwọn fẹ́ jáde ńlé, ẹ jẹ́ ká fi àdúrà ká fi síwájú, ká fi tọlọ́run ọba ká fi síwájú, ká tún fi tọlọ́run ọba ká fi tẹ̀lé. Ọlọ́run ò kọ àájò. Bó bá ti ń sáré pé kò jẹ́ èèyàn, bẹ́ẹ̀ náà ni ààbò ara ó ṣe kókó. Torógùn ló lọ́jọ́ kan pọ́njú, orí ẹni, ẹ má gbàgbé, orí ẹni ló ní ọjọ́ gbogbo. Ọjọ́ kan pọ́njú kò sẹ́ni tó mọ̀. Ọjọ́ tí dàgìrì máa ń dé kò sí ẹni tó mọ̀. 08061 48 254 090 72 79 33 48. Tẹ bá ní ìbéèrè tẹ fẹ́ béèrè lórí àwọn àṣírí táwọn fi sílẹ̀, lélẹ̀ tó ní ìbéèrè nínú, ẹ dákun ẹ má pè wá lórí aago. Tẹ bá fẹ́ bẹ̀ wá ṣe lè pè wá o, ṣùgbọ́n ẹ fẹ́ béèrè ẹ má pè wá. Ẹ mẹ́sẹ̀jì wa ní WhatsApp, yóò rọrùn láti dáhùn ní WhatsApp ju call lọ, nítorí pé ó ṣeé ṣe ká máa ṣiṣẹ́ lọ́wọ́. Ìwé tá a ṣe dá yín lókè ẹ mọ̀ òkè bóyá àjọra wa lójú, kò rí bẹ́ẹ̀ o. Àjọra wa lójú tó fà á ni. So abẹ̀yìn lórúkọ Ọlọ́run, ẹ má bínú. Mo kí gbogbo ọmọ Yorùbá pátápátá lágbára lọ́wọ́ Ọlọ́run, lágbára lọ́wọ́ Ọlọ́run. Àní rájò àlọ́ọ̀dẹ́ o. Orí yóò máa kó wa yọ. Bẹ́ẹ̀ ni.